àjò kò lè dùn kó nílé má relé àjò kò lè dùn kó nílé má relé rẹ̀ àjò kò lè dùn kó nílé má relé àjò kò lè dùn kó nílé má relé. Ohun yìí ó mú mi rántí nǹkan kan o. Mo ti kọ́ àjò kò lè dùn kó nílé má relé àjò kò lè dùn. Inú ìjà ọmọdé onídẹ́gbọ́n apáyàn lẹ́kún wọ́n jẹ́ pé nígbà tí mo ṣe jáde tí wọ́n bá gbọ́ báyìí yóò mọ̀ sunkún níbí gbọ́ àbíwọ́ tó bá kódà kó o yọ̀dájú ọmọ kó o yàdájú òyà kó o yàdájú bàbá ó máa sunkún. Àyàn ti kọ fíìmù sẹ́yìn bàbá Kórèdé films torí pé àyàn máa ń gbọ́ Kórèdé films wọ́n try tẹ́ bá rí Samuel Boyeri ojúgbà lẹ́yìn lọ Samuel Majirebi ó ti graduate ní ìsìn wọ́n ti máa sọ pé ibùdó àgbàlagbà máa wà pẹ̀lú ọmọdé máa bá ọmọ Bánkẹ́ tẹ́ bá rí inú fíìmù náà sọ yìí mo kàn án tí ni agbọ́pọ̀ bàbá ẹ̀ ló ṣe gbọ́ padà ní báyìí èmi gan ṣé mi ní padà lọ jẹ́ fíìmù báyìí èyí náà ti yá àti ó gbọ́ padà ní báyìí kankan ó gbé dání báyìí kò ní owó kankan nígbà yẹn gan agbẹ́pọ̀ ni ó ṣàánú ní báyìí sí gbogbo àwọn táwọn sọ yìí wọ́n ti di mílíọ̀nìyà ṣùgbọ́n ẹjọ́ fíìmù yìí ẹjọ́ ẹ bá wa tún ìyà jáde padà pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́ mi wọ́n máa wọ pé kí ni mò ń sọ bọ́ ẹ lọ ẹ tún rán èyí tẹ́tí wò ẹ rántí padà ìjà ọmọdé ẹ bá gbọ́ngbà yìí àjò lè dùn kó nílé má relé àjò lè dùn kó nílé má relé ẹ wo bí ọ̀rọ̀ dé káyìn ṣe sàárà mọ́ lónìí o mi ṣe bá mi kí o mọ́ orin yẹn ó ti tọ́síkẹ́tọ̀ ọpọlọ mi ẹ kọ́ sọ́mọ́ ẹ má bínú for today mo rántí fíìmù yẹn nínú mi ò dùn because ó yẹ ká ṣe máa tún rí ó yẹ ká bá rìn níwèé padà.